MQK ẹni òfò ni wọ́n wallahi alazim. kódà gbogbo ẹni ó bá jọyìn wọn ẹni òfò ni. àfáà tí bá bẹ nínú wọn ẹni òfò ni. ọmọlẹ́kẹ́wù tí ń bẹ nínú wọn ẹni òfò ni. olówó tí ń bẹ nínú wọn ẹni òfò ni. tálíkà tóun náà sojú kòkòrò kóun fẹ́ lówó tó lọ lè jọyìn wọn ẹni òfò ni. Al-Qur'ani ló wí bẹ́ẹ̀. ìkan nínú ọmọlẹ́kẹ́wù tó ṣe ṣàhádà lọ́dún yìí ní mẹ́ríkàsì wọ́n gbé kọ́mẹ́ǹtì ẹ̀ jáde ó lóun wà nínú RMPK òun I'm proud of it subhanallah. àwọn tábí ọsí ṣòfò rẹ tó lọ ti ṣòfò ayé àtàkìyàmà wallahi summa billah. Kéwú Yẹmí tó jẹ́ right hand ẹni tí ó dá tó dọ́nà àgbákò yìí lẹ̀ tóun kéwú tó parí sánàwí àmọ́kà kéwú ni kò má kéwú. àwọn sọ fún pé kéwú rẹ ní hádùn níbi tó ma wallahi summa billahi la ilaha illa huwa mo fọba tẹ́yìn fi sẹ̀rí rọ mo fi búra kéwú rẹ ní hádùn torí kò gbọ́ Kùránì yìí kálímà rúhù tápẹ̀ ní ẹ̀mí ìtumọ̀ mẹ́fà ìlọ́lọ́lọ́ fún nínú Kùránì ìtumọ̀ mẹ́fà ìlọ́lọ́lọ́ fún nínú Kùránì. mọ́ ń challenge Kéwú Yẹmí àti gbogbo àwọn tí ń bẹ láàrin wọn tí wọ́n láwọn jàfà àwọn kan ní pé ọ̀gá àwọn akúrí lòun tẹ́lẹ̀ kò mọ̀ nǹkan kan pa kéwú lẹ́nu ojú ọ̀gá wọn. ẹ̀yin tẹ́ ìwálẹ̀ kéwú níwọ̀nba èyí challenge yín ìtumọ̀ mẹ́fà ìlọ́lọ́ lo kálímà rúhù fún nínú Al-Qur'an. èyí sì ká mẹ́fẹ́ fàáyà yín lónìí mo wá fẹ́ káwọn mú àdílẹ̀ yọ̀kan àwọn ayatan wahida ká mo wá ní Al-Qur'an tí Ọlọ́run fi àyà náà tó fi hajjada tí wọ́n pẹ̀lá wọn tí wọ́n fi ṣe tàyíd fún tí wọ́n pẹ̀lá wọn torí pé ar-Rawhani nisiba ila ruhi tí ẹ̀ bá pẹ̀lá rẹ̀ ní Rawhani ó sàfihì ara rẹ̀ sára ruhu ni ọ̀rọ̀ ruhu yóò pamọ́ ní Al-Qur'an kọ́dà àdísì àná Muhammad sallallahu alaihi wasallam àdísì ànábì sọ ní tàpẹ̀ ní ruhu yìí èwo làwọn jẹ́ mbẹ̀. àkọ́kọ́ Ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani Ọlọ́run ní wa kadhalika awhayna ilayka ruhan min amrina àwọn Ọlọ́run ara sí wà nábì sallallahu alaihi wasallam láti bí àṣẹ àwọn Ọlọ́run ọba ma kunta tadri mal kitab ọ̀lẹ́ ma tàpẹ̀ ní jẹ́ra ọ̀lẹ́ ma tàpẹ̀ ní Al-Qur'an wala al-iman kọ́dà ìtàpẹ̀ ní gbàgbọ́ ọ̀lẹ́ dáma walakin ja'alnahu nuran àwọn Ọlọ́run la ṣe Rúhù Yẹmí mímọ́ yìí a ṣe ní ìmọ́lẹ̀ nahdi bihi man nasha'u min ibadina tó ṣe pọ́n láàmà fi ọ̀nà mọ ẹni ó bá wù wá nínú ẹni tó jẹ́rú àwa Ọlọ́run ọba wa innaka latahdi ila sirati mustaqim àwa gbé wà nábì kalẹ̀ máa wá fi ọ̀nà mọ àwọn èèyàn lọ sójú ọ̀nà tó tọ́ ọ̀nà tá nábì ń fi wá mọ ọ̀nà tó tọ́ ni irú ọ̀nà wo lẹ́yìn fa àwọn èèyàn mọ ẹ̀yin RMQK. alimani asani ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ tún gbọ́nà orúhù nínú Al-Qur'an Ọlọ́run tún bí máa ní alìwáhàyí wáyí tọ́bà mímú wáfà Nábì wa Muhammad Ọlọ́run sọ nínú Al-Qur'an ní pé rafi'u darajati zul arzi yulki ruha kalma ruhu níbẹ̀ òní bí máa ní alìwáhàyí wáyí ni ó di mélòó. ẹlẹ́kẹta òní Jibril alayhi salatu wassalam Ọlọ́run pé Jibril ní ruhu ẹ̀mí wo ti ṣe Jibril ní àbí tani Ọlọ́run sọ wípé ó sọ nínú Al-Qur'an ipe Jibril nasala bí ruhul amin tọ́lọ̀ ń sọ níbẹ̀ òní ẹ̀mí mímọ́ tá a nífọ̀ kàtẹ̀ tá a yẹ ní pé tọ́ka wa balẹ̀ sí tí ń jẹ́ Jibrilu òun lọ àwọn Ọlọ́run fi sẹ́nà rán kó sọ Al-Qur'ani kalẹ̀ ó di túmọ̀ mélòó ó di mẹ́ta eléyìí ò fẹ̀mí tẹ̀lé mi ó di túmọ̀ mẹ́ta tẹ̀mí ká. ẹlẹ́kẹ̀rin al-ma'na ar-rabi' al-quwwa was-sabatu wan-nasra kalima ruhu ìtumọ̀ al-quwwa agbára tọ́lọ̀ was-sabatu ìtumọ̀ ìfẹsẹ̀ ẹni rìnlẹ̀ والنصر إذن تمانا سي التي يؤيد الله بها من شاء من عباده المؤمنين tọ́lọ̀ máa fi ṣe ìkúnlápá fẹ́ni ó bá wù nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ mùmínì Ọlọ́run fi sọ pé la tajidu qawman ọ̀ ní ìjọ kan yu'minuna billahi tí wọ́n gbọ́lọ́ ń gbọ́ wal yawmil akhir tí wọ́n sì gbọ́jọ́ kan ìbọ̀ yawaduna man hada Allaha wa rasulahu tó já sí pé gbogbo ẹni tí máa ń bọ́lọ̀ wọn ọba tí máa ń bá ń fa nǹkan àwọn náà dúró tán pẹ̀lú rẹ̀ ni wọ́n kọjú ìjà sí tọ̀hún ni wàlá ó kánú àbá àhún kọ́dà bójá ìpá wọn tí wọ́n jọ́tọ̀ náà ni wọ́n bá jẹ́ bàbá tó bí wọn wọ́n kọjú ìjà sí tọ̀ wọ́n abúlé àhún kọ́dà kójọ́ ọmọ tí wọ́n bí wọ́n dájú ìjà kọ́ àwọn èlé wà náà àhún kọ́dà kójọ́ ọmọ ìyá wọn àwọn àṣírata àhún kọ́dà kójọ́ mọ̀lẹ́bí wọn òláyíká àwọn eléyìí tá a sọ nì
tí wọ́n dúró ṣinṣin lórí ọ̀rọ̀ tọ́lọ́run ọba kátàbà fi qulubihimul imana ọlọ́run ti kọ́ tí wọ́n pè ní gbàgbọ́ sínú ọkàn wọn wà á yáda ohun bí ru ẹyin miniwu ọlọ́run ti fi rúhù táǹpì lẹ́mìí mímá ó ti fi ṣèkún lọ́wọ́ fún wọn látọ̀dọ̀ rẹ̀ ìtumọ̀ rúhù níbẹ̀ wọn bìmánà al-quwwa was-sabat wan-nasra min Allah ẹ̀gbọ́n tóbi nínú. ẹlẹ́ẹ̀karùn-ún al-ma'na al-khamis ìtumọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tí ọlọ́run tó lo rúhù fún nínú al-Qur'ani òun ni al-Masihu Isa bọ́nà Maryama anabi Isa ọlọ́run lo kẹ́lìmà rúhù ó lò fún nínú al-Qur'ani ọlọ́run sọ nínú al-Qur'ani yìí pé ó ní yá alal kitab ọlọ́run ní mo pẹ̀yìn ta fún tíra ẹ̀yin Nasara látẹ̀gìlú fídí nìkan ẹ má ṣe gùlúwù ẹ má kọjá là níbi ẹ̀sìn yín ẹ má ṣàṣejù níbi ẹ̀sìn tẹ́ǹsìn sẹ́ńtẹ̀lì mi wala taqulu ala Allahi illa al-haqq ẹ má sọ nǹkan kan nípa ọlọ́run àfòdodo innamal masihu Isa ibn Maryam masihu Isa ọmọ Maryam sáńpẹ̀ ní masihu ni òní Rasulullah òjíṣẹ́ ọlọ́run ni wa kalimatuhu ọ̀rọ̀ ọlọ́run ọba sí ni alqaha ila Maryama tọ́lọ́run ọba jù sára Maryama tí ń ṣe ìyá rẹ̀ wàrú ohun miniwu ẹ̀mí mímọ́ sí ní Isa látọ̀dọ̀ ọlọ́run fa aminu billahi wa rusulihi ẹgbẹ́ ọlọ́run gbọ́ ẹgbẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ ìyẹn ni pé ẹ má pe Isa lọ́mọ ọlọ́run ẹ sì má pe lọ́lọ́run Rasulullah òjíṣẹ́ ọlọ́run ni wa kalimatuhu ọ̀rọ̀ ọlọ́run sí ni alqaha fi Maryama tọ́lọ́run jù sára Maryama ó di tuma mélòó ẹlẹ́nu ni ó di márùn ẹlẹ́kẹfà alimani asadis ìtumọ̀ ẹlẹ́kẹfà tọ́lọ̀ pé rúhù nínú al-Qur'ani sọ́tẹ̀lẹ̀ mi òun ni ayatul insan ìsẹ̀mí ọmọ nìyàn ẹ̀sìn wọn ẹ̀dá ọkọ̀ ẹ̀mọ́ love and like ìsẹ̀mí ọmọ nìyàn if you want to talk ẹ má búyàn èmi ò búyàn o so ti yé ẹ búyàn so I'm trying to correct your wíwá ọtí mi understand so má gbàtànjẹ lèmi sọ fún ọ látẹ̀kì tọrọ bí kàlámì àwùlá má gbàtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ táwọn èèyàn sọ èlèmi sọ fún ọ ètèmi sọ fún ọ nu má gba ìtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ọ̀rọ̀ dúndùn tí wọ́n wí jáde má gbàtànjẹ pẹ̀lú ẹ̀ sọ ni mi gbọ́yé má gbàtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ọgbọ́n tí kanú àwọn àfáà wí ni ó ní fasadun kabirun alimun muta'atikun ẹ̀wí bẹ́ẹ̀. fasadun kabirun alimun muta'atikun. wa akibaru minhu ja'ilun mutanasikun. wa akibaru minhu ja'ilun mutanasikun. wa ma fitnatun fil alamina azimatun. wa ma fitnatun fil alamina azimatun. liman bihiman fi dinihi yatamassaku. liman bihiman fi dinihi yatamassaku. ẹwù gbà tọ́fà yìí ti kọ́ nìyí ẹwù gbà tó ti kọ́ kalẹ̀ ó ní fasadun kabirun ìbàjẹ́ tó tóbi ní alimun muta'atikun ẹni tí ń pera rẹ̀ lé ní mímọ̀ tí ń fa ọgbà ọlọ́run ya gẹ́bí kéwú bàbà àbí kí náà ń pè kéwú kékeré tí ń pèrè kéwú bàbà alimun muta'atikun ẹwù gbà tọ́fà tó kọ́ nìyí ti kọ́ ẹwù gbà tó ti kọ́ ìwọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run ń yí sódì ń pa ọ̀rọ̀ ọlọ́run dà ọlọ́run rẹ̀ fún challenge ya subhanallah òun rẹ̀ fún challenge mo fẹ́ kó jáde kó dìfẹ́ǹdì ọ̀rọ̀ tó ga wọn sọ ipe ẹnìkan kan ò ní wọlé ọ̀gá wọn wí bẹ́ẹ̀ ó ní kálukú yín náà gbé sílá káyìnà bóòlù yẹn ṣe máa dá nǹkan tí ó tún wá sọ pé tóun dáhùn ni òun tó wá bàjẹ́ ọlọ́run dáhùn èèyàn yóò wá sọ pé mo tún wọná bí tí ń wínú o ìwọ́n ń ṣe àpèjúwe rẹ̀ bí ẹni tó ma kòkò ó ma kòkò yìí tó ma tó dáa tán ó sa sọ́run ó gbẹ kó tó wá fọwọ́ ara rẹ̀ fọ́ kòkò náà kéwú kékeré jáde kọ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn sẹ́ńtọ́gà rẹ̀ sọ̀nsọ́ lọ sórí wí so correct jáde kọ́ sọ tó bá já sí pé ọ̀yìn sí alimun muta'atikun dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ nu nínú ẹni tí bàjẹ́ rẹ̀ tóbi ẹni tó kéwú tí sì ń fa ọgbà ọlọ́run ya wá akibaru minhu àmẹ́ni tí bàjẹ́ tiẹ̀ tó ju tàkọ́kọ́ lọ já inú òun aláìmọ̀kan mutanasikun tó wá lóhun sílọ torí tí kò bá rí bẹ́ẹ̀ ni tí ò bá rí bẹ́ẹ̀ ya subhanallah tí ò bá rí bẹ́ẹ̀ ni ọ̀gá yín tí ọ̀gá yín ò ìbá sa aláìmọ̀kan ni wọ́n ní sọ ojú ọ̀nà tẹ́rìn yìí di ẹ̀sìn ẹ parọ́ fáyé ike ìmọ̀lẹ́ ń treat ẹ̀ treat ẹ̀sìn irọ́ tẹ́ pa fáyé nù
jẹ́ kí kẹ́mi wá proof ẹ̀ fún yín ní ìsìn pé ẹ̀ ń sẹ́sìn ni. Àkọ́kọ́ ni wípé àtẹ́wọ́ tẹ̀ ń pa ara àmọ̀tẹ́ nǹkan ni kí ni sọ́bjẹ́tì àtẹ́wọ́ yẹn nínú ìmọ̀ tẹ́lẹ̀ ń pa àwọn èèyàn sọ́bjẹ́tì àtẹ́wọ́ kí ni nínú ìmọ̀ tẹ́lẹ̀ ń pa àwọn èèyàn kí ni sọ́bjẹ́tì àkọ́kọ́ àtẹ́wọ́ èyí wọn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àwọn ọkọ̀ dá ń pè ya marikọ́kọ̀ ya ìlú ṣukuran laka ya subhanallah ya marikọ́kọ̀ ya ìlú ṣukuran laka tẹ́ ń dájú ọpẹ́ yín kọ àwọn ọkọ̀ àlìjànú tẹ́ ń pè sára sọ́bjẹ́tì yìí sára sọ́bjẹ́tì yìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́dọ̀ yín bẹ̀rù ni wípé àwọn mọ́ríkọ̀kọ̀ yá ìlú tẹ́ ń wí ìjà wọn ni wọ́n dá yín ẹ wí fáyé. Àwọn mọ́ríkọ̀kọ̀ yá ìlú tẹ́ ń pè yìí ìjà wọn ni wọ́n dá ojú yín tẹ́ fi ń rí náà ẹja yóò mọ̀ sáwọn wọn dá etí yín tẹ́ fi ń gbọ́rọ̀ kọ́dẹ̀ ẹnu tẹ́ fi ń pè wọ́n sáwọn náà dá. Kí ni wọ́n dá lára yín gan tó fi já sí pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sọ pé yín tẹ́ ń dá ẹ wí fáyé. Atẹ́gùn tí ń fẹ́ sí yín abẹ́bọ̀ atẹ́gùn tẹ́ ń pàṣíf tẹ́ fi ń mí lòkè mí lọlẹ̀ sáwọn ni wọ́n dá tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ yín. Oòrùn tí ń ràn láàárọ̀ tẹ́ fi ń lo ọ̀sán òṣùpá tí ń yọ lálẹ́ tẹ́ fi ń lo òru sáwọn mọ́ríkọ̀kọ̀ yá ìlú tẹ́ ń pè yìí sáwọn ni wọ́n dá ẹ wí fáyé tó fi já sí pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sọpẹ́ yín. Òjò tí ń rọ̀ tẹ́ fi ń lo ìgbà òjò sáwọn ni wọ́n dá ìgbà ẹ̀rùn tẹ́ ń lò sáwọn ni wọ́n mú sísìn yẹn wá ìgbà ọyẹ́ àti ìgbà ooru tó yẹ pé sísìn mẹ́rẹ̀ẹ̀rin yìí kò gbọ́dọ̀ má pé nínú gbésí ayé ẹ̀dá tó ṣe pé kò gbọ́dọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí kò gbọ́dọ̀ má pé nínú gbésí ayé ẹ̀dá sáwọn ni wọ́n dá tí ó fi já sí pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sọpẹ́ yín. Ẹsẹ̀ tẹ́ fi ń rìn lọ tẹ́ fi ń rìn bọ̀ sáwọn ni wọ́n dá a rí níbi tá a fi tẹ́sí wọ́n lẹ́ ń pàtẹ́wọ́ ẹni ara ẹ̀ pàtẹ́wọ́ ẹni báyìí wọ́n máa ń pàtẹ́wọ́ ẹni àmọ́ báyìí lẹ́yìn sí agakẹ́ Ọlọ́run kò mọ̀ dá kéèyàn kú rí o àtàtẹ́wọ́ báyìí èwo ni ẹ sàtẹ́wọ́ nu méjèèjì ó dáa ẹ pé léyìí látẹ́wọ́ ẹ látẹ́wọ́ lélẹ́yìí ó dẹ́ fẹ́ léyìí ló kọ èyí tẹ̀sí sókè ẹ fún ló kọ ẹ sókọ tiẹ̀ náà jáde kí ló pé léyìí o gbogbo àsàmà pàtẹ́wọ́ ni àbí àtẹ̀sífíkù kọ́ yìí àtẹ́wọ́ ni èyí tẹ́ ilẹ̀ wá ṣe yìí tẹ́lẹ̀ ṣe yìí tẹ́ ní ẹ sàtẹ́wọ́ ẹ fún ló kọ kọ́lá kò ní ìdí okọ̀ lágbáwá ẹ fún ní okọ̀ Yorùbá ẹ pè ló kọ ẹ sókọ tiẹ̀ pé okọ̀ tiẹ̀ ní o ẹ wí fáyé. Kí ló dé tẹ̀ ń tayé tẹ́sì bẹ̀rù Ọlọ́run kí ló dé tẹ̀ sí àwọn èèyàn lọ́nà tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run sáyé náà lẹ́ ń wá báyìí ẹ sì gbàgbé àlìkìyámà ẹ gbàgbé àti sùn ẹ gbàgbé ibi tẹ́ wọlé sí ẹ gbàgbé ibi tẹ́ ń lọ tó yẹ pé gbogbo máa ń sàn tẹ́ ẹ kọ́ láyé ẹ nígbè lọ́bẹ̀ o gbogbo dúbílẹ̀tì tẹ́ ẹ kọ́ láyé ẹ nígbè lọ́bẹ̀ o gbogbo àṣàyàwátìlù fákírà àwọn kan fáàrí tẹ́ rà láyé ẹ nígbè lọ́bẹ̀ o gbogbo àwọn aṣọ tẹ́ rà báṣọ náà ti wò wọ́n tó bó ti wà expensive tó ẹ mà ní wọ̀ lọ́bẹ̀ ẹ gbàgbé bẹ̀ anafsu tẹ́bùkì aladuniya fakọ̀dẹ̀ alimati ana salamata fi a tẹ̀ríkù máa fi a ladara lílimarihi bàdàlímà ó ti yẹsi kò nà ha ìlàlẹ́tì kànà kọ́bù lálímà ó ti bá ní a. Ẹ̀mí tó bá jẹ́ mi tọ́lọ́n ẹ̀mí tó bẹ̀rù Ọlọ́run tẹ́bùkì aladuniya ẹ̀mí yẹn ó máa sọkún lérí ayé fakọ̀dẹ̀ alimati torí pé ẹ̀mí tó jẹ́ mi tọ́lọ́n ti bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀mí yẹn ti mọ̀ wípé ana salamata fi ha èyí tí wọ́n ń pè ní ọlá téèyàn ó fi yege nínú ayé yìí tẹ́ríkù máa fi hà kọ́fin tí ń bẹ nínú ayé lẹ̀ ní kọ́ máa wà kó ṣe pé èyí tó bá wá bá ọ sótìyé yàní tàtíkà afuwan ládàra lè mari ìbádà lè mọ́ fìyà kúrò ha kò máa sí ilé fọ́mọ èèyàn tí ó gbé tó bá ti kú tán ìlà lẹ́tì káàna kọ́bùlà lè mọ́ ti bà ní ha àfi ilé tọ́mọ nìyàn tó bá ti mọ kalẹ̀ kó tó kú ẹ sọ ilé tẹ̀ ń kọ́ kalẹ̀ fún yín fúnra yín ẹ sọ ilé tẹ̀ ń kọ́ kalẹ̀ fúnra ara yín. Mo tún wá ní ìbéèrè kan tí mo fẹ́ bi RMQK ìbéèrè mi ti ń pọ̀ ẹ dákun torí tọ́lọ́ mo fẹ́ kẹ́ jáde lórí gbogbo àwọn ìbéèrè yìí kẹ́ fèsì rẹ̀ wallahi mo fọba tó dá mi mo fi búra èyí tí ìwọ náà ọ̀rọ̀ yìí tán yẹnyẹn wallahi alazim èyí tí ìwọ náà ọ̀rọ̀ yìí tán yẹnyẹn gbogbo tá à ń sọ yìí pátápátá ìní ìmọ̀ dá sí gbogbo ẹ̀ ìmọ̀ sì fi hàn báyìí ìgbé rí àánú lẹ́wà ìmọ̀ jó yé wa ìgbé eré òfò lẹ́wà. Ìbéèrè tí mo tún ní tí mo fẹ́ bi yẹn ni wípé ǹjẹ́
pẹ̀lú tẹ́ ń gbà fún tẹ́mi yín balẹ̀ sí tẹ́lẹ̀ sí ṣe é kú àbẹ́ ẹ̀ ní kú. Now mo fẹ́ kẹ́ ẹ fèsì béèrè o ṣé ẹ padà kú àbẹ́ ẹ̀ ní kú nítorí wípé ẹ sọ nínú àkídà yín nínú gbàgbọ́ yín nínú àdìẹ ọkàn yín ìgbẹ́lẹ́yìn ìgbà tí Ọlọ́run tó ti dáyé tán ó wá kó ètò ayé ó kó láwọn ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí òun lẹ́yìn wá ń jọ́sìn fún sẹ́mi yẹn ó wá pa yín àbí ò ní pa yín tẹ́mi ò bá pa yín sẹ́mi òun ni ó padà tún gbé yín dìde àbí ẹ̀yin náà ti wà nínú àwọn tó kẹ́lẹ́ kan kàmá yẹ ìsàlẹ̀ kò fárú àṣẹ àbẹ̀lẹ̀ kò kàmá yẹ ìsàlẹ̀ kò fárú mi ní àṣẹ àbẹ̀lẹ̀ kò bò bóyá ti wà nínú àti Kùránì sọ àwọn kèfèrí tó já sí pé àwọn nínú àdìọ́kàn wọn ni pé bẹ́ẹ̀ yẹn bá ti kú tá bá ti sẹ́tán kò sáà ń gbé ní dìde mọ́ bóyá nu wà lẹ́yìn náà wà Al-Qur'ani sì láyé náà malẹ̀ bóyá yìí náà ń rò bẹ́ẹ̀ ipẹ́ ni wọ́n bá ti kú kò sí ìdájọ́ kankan kò sí kọ́nà ó gbé dìde kò sí pé bóyá wọ́n san lẹ́sàn kan yóò wọ̀ náà àbí yóò wà lìjánà bóyá yìí náà ti wà mẹ́ ẹ̀ ń béèrè lọ́wọ́ yín ẹ sọ fáyé ẹ dáyé lóhùn bí ti àwọn ìbéèrè tẹ́lẹ̀ tí ń béèrè yìí ẹ̀ ń gba gbogbo ẹnu àwọn tí wọ́n jẹ́ mùmínì òdodo ẹ̀ ń gbẹnu wọn béèrè àwọn ìbéèrè yìí ẹ wá dáhùn àwọn ìbéèrè náà fún ayé ǹjẹ́ ẹ padà kú abẹ́ ẹ̀ ní kú ẹ dáhùn àwọn ìbéèrè yìí fáyé. sáà máa ń gbé ìran méjì ẹni mo ti kà báyìí ibẹ̀ fìtínà ibẹ̀ ìbàjẹ́ wọn tóbi fasadun kabirun alimu muta àtikùn àkọ́kọ́ ni alimu ẹni tó lóun kéwu ti ń fa ọgbà Ọlọ́run ya ó wà ní wá akbaru minhu amẹ́ni tí ìbàjẹ́ tiẹ̀ tó ju ti alimu muta àtikùn lọ òun ni jahilun mutanassikun aláìmọ̀kan tó lóun sẹ́lọ̀ aláìmọ̀kan tó lóun sẹ́lọ̀ ọ̀gá yín jahilu lọ̀gá yín jahilu ni alladhi la ya'lamu shay'an fil Qur'an al-karim min al-Qur'an al-karim ẹni tí ó mọ̀ kankan pa al-Qur'an kò mọ̀ kankan nípa hadith hatta fi qira'atihi lil-Qur'an innahu da'iman yukhti ẹ ti rí mi ọ̀dà sáàjì aláìmọ̀kan mutanassiq tó wá lóhun sẹ́lọ̀ afáwa ni homa ìtọ́wájé kí ẹ̀rí gbogbo àwọn afáàtàn jáde tí wọ́n fi ń jáde wá ní afá ni homa àtẹni àkọ́kọ́ tá a pè ní alimu mutahatikun àtẹni ẹlẹ́ẹ̀kejì tá a pè ní jahilun mutanassikun homa àwọn méjèèjì fitinatun azima fitina tó tóbi ìlànà àwọn méjèèjì homa fitinatun azima lil alamin fitina tó tóbi làwọn méjèèjì fáyé fitina tó tóbi ìlànà àwọn méjèèjì jẹ́ fáyé liman bihima yatamassaku sọ gbọ́ bí ti túnkẹ́ fún ọ liman yatamassaku bihima fi dini fún ẹni tó bá gbá àwọn méjèèjì mú sẹsẹsẹ níbi ẹ̀sìn tó ń wá ń sìn ọlí mi gbọ́ yé ẹni tó gbá tó yẹ pé a lè mú mutahatikun ní lòun dìmú tó lòun kọ́ sí níbi ẹ̀sìn wọ́n kò jẹ́ fìtínà fún ẹni tó yẹ pé jahilun mutanassikun ní lòun dìmú sọ ọlí mi gbọ́ yé tó lòun kọ́ sí níbi ẹ̀sìn tòun fìtínà ni wọ́n jẹ́ fún méjèèjì ló wá papọ̀ sínú tẹ́lẹ̀ ń ṣe alimu mutahatikun bẹ́ẹ̀ jahilun mutanassikun bẹ́ẹ̀ torí náà fìtínà ẹnìkẹ́ni kejì ilẹ̀ jẹ́fàyè afọlábọ́lọ̀ títọ́ àfi bẹ́ẹ̀ ọlọ́mọ sì wá lọ́nà o Allahumma la tuzigh qulubana ba'da idh hadaytana ọlọ́mọ yẹ ọkàn wa lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mà wá má yẹ ọkàn wa mọ́ lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mà wá ọlọ́run má tó já sọnù mọ́ lẹ́yìn ìgbà tá a ti mọ̀nà àbíọ́ ni àfànàbí bíọ́ má já sọnù mọ́ ọlọ́run gbogbo tí ń já àwọn ọmọ ìyá wa tí wọ́n ti gbàtàn jẹ láti rí irọ́ táwọn ènìyàn pa ọlọ́run ṣàánú fi wọ́n mọ̀nà padà ẹ máa yanu sókè àwọn èèyàn ti gbàtàjẹ gan àwọn èèyàn gbàtàjẹ gan látara tó fi ń tàn wọ́n ṣé gbogbo àwọn tí wọ́n já àwọn mẹ́mbà yín pátápátá tí wọ́n tẹ̀lé yín ṣé gbogbo àwọn dolówó ni ṣé gbogbo àwọn dolówó torí tẹ́ fi ń tàn àwọn èèyàn nù ní tẹ́ fi ń tàn àwọn èèyàn nù ní tẹ́ fi ń tàn àwọn èèyàn nù ọlọ́run mọ́sà fẹsẹ̀ wa lé ojú ọ̀nà ọlọ́run kọ́ sì fẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀sẹ̀ rẹ̀ má jẹ́ ayé má jẹ́ agbó lẹ́ni tí yóò máa sìn wọ́n lọ́run tinú tọkàn títà tòde àfọlá àná mahama fi bẹ́ẹ̀ ọlọ́run àlékún àlàáfíà ara ọlọ́run bá ṣe fún bàbá mi lónìí àlékún fàyàbalẹ̀ ọlọ́run bá ṣe fún bàbá mi lónìí ọlọ́run jẹ́ ká jẹjà ní májọ́ jòjò gbogbo tí ń já wọn ọ̀tá wọn pátá látòkè délẹ̀ ọlọ́run mọ́sà fi bàbá mùdírù gbogbo gálíbù ní kọ́lọ́run kó sí wọn ọlọ́run mọ́sà wọn mọ́kùnrin àfọlá àná mahama fi bẹ́ẹ̀ afàlùbáríkà tiwọn náà àfi béèrè lọ́dọ̀ ọlọ́run gbogbo tí ń jẹ́ àwọn ẹni ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run àwọn tó yẹ pé ìmọ́lẹ̀ ọlọ́run bẹ nínú ẹ̀mí wọn tó yẹ pé ìmọ́lẹ̀ náà tí ń bẹ nínú ẹ̀mí wọn ẹni ló jẹ́ kí wọ́n rí náà rí ààyè yẹn tá à ń pè ní Markaz ẹni ló jẹ́ kí wọ́n rí náà rí bàbá yẹn tá à ń pè ní Sheikh Adam ẹni ló jẹ́ kí wọ́n rí náà rí bàbá Mudiru Markaz pé àwọn eléyìí ẹni ọlọ́run ni wọ́n tí nǹkan kan mi ò là ibi tẹ́tí mọ̀ pé Mudiru pure wọ́n yàtọ̀ gédégédé sọ́pọ̀lọpọ̀ àwọn àfa gbogbo tí ń jẹ́ bàjẹ́ tó bá wọnú ìlú yàwọn làwọn pẹ̀lú tí máa tako kò possible kan wà láàrin wọn ká tako wọn mélòó nù àfa ni ló lè jáde mélòó nù àfa ni ló lè tako àwọn tá à ń sọ yìí ẹ mọ̀ bóyá wọn náà wà nù wọn
mùdírù tako àwọn ológo ni wọ́n tako àwọn olóòṣà wọ́n tako àwọn enífá wọ́n tako àwọn ọlọ́sùn wọ́n tako àwọn ẹlẹ́gbẹ́ àwọn lẹ́dí gbogbo wọn ni wọ́n tako wọn ò sẹ́nu wọn ni ọlọ́run ò kárin àwọn àfa ọlọ́run a máa rojọ́ lálùkì àmà àròjọ ẹ̀mọ yàfa nínú ẹgbẹ́ ayé ẹ̀mọ yàfa nínú ẹgbẹ́ òkùnkùn yóò sì wá lè jáde bódìlì kó tako wọn ẹ wò gbà tí ọ̀rọ̀ àwọn Yorùbá nation tí ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ tó lágbá tí wọ́n fa allegation kan ọ̀pọ̀lọpọ̀ àfa ẹni kó tó bẹ́ẹ̀ kan fa allegation kan mùdírù wọn tó bẹ́ẹ̀ wọn sí láàrin wọn àjọ jẹ lérí ewé àbí wọn ti láwọn máa jẹ lérí ewé àbí nǹkan ẹ̀yìn tó níbo mi jẹun máa fi lérí ewé ọlọ́mọ sáà wọlé àlùbáríkà bàbá náà gbogbo iye wa látòkè délẹ̀ tọ́lọ̀ ní ká péjọpọ̀ ṣe program tálẹ́ yìí àlékún àná ọlọ́run lọ́mọ sáà ṣe fún kálukú wa.